ẹjọ́ bẹ̀rẹ̀ báyìí àwọn tíjọba mú pé wọ́n fẹ́ẹ́ fìbọn gbàjọba nìyí o. gbogbo ìlú ń gbọ́rọ̀ ni wọn ò rí ojú wọn. ṣùgbọ́n lánàá òde yìí ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kẹrin 2026 wọ́n kó wọn wá sílé ẹjọ́ gíga ìlú àbújá. àwọn tíjọba ti ń yọ́ pariwo orúkọ wọn pé wọ́n fẹ́ẹ́ fìbọn gbàjọba lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè yìí aṣíwájú bọ́lá ahmed tinubu kí wọ́n sì dá gbogbo nǹkan rú pátá fún nàìjíríà. àná ni wọ́n kó wọn wá sílé ẹjọ́ o. níwájú adájọ́ Joyce Abdulmalik ni wọ́n kó wọn wá nílé ẹjọ́ gíga àbújá. níbẹ̀ làwọn èèyàn sì ti rí àpapọ̀ gbogbo wọn fún ìgbà àkọ́kọ́. irọ́ ni kálukú ń gbọ́ ìyẹn àwọn ọmọ nàìjíríà gbogbo ojú wọn ò tó olúkòso láti inú oṣù kẹwàá ọdún tó kọjá tí wọ́n ti ní wọ́n mú àwọn èèyàn náà kò sẹ́nìkan tó rí wọn orúkọ là ń gbọ́. bẹ́ẹ̀ ohun tí wọ́n sọ ni pé ní ọjọ́ àyájọ́ ọjọ́ ọdún òmìnira nàìjíríà gan ìyẹn ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2025 làwọn èèyàn náà fẹ́ ṣígun ńlá yìí. àmọ́ ìjọba nàìjíríà tètè gbẹ̀yìn gbọ́ wọ́n sì fagilé gbogbo ayẹyẹ tó yẹ kí wọ́n ṣe lọ́jọ́ náà. lẹ́yìn náà ni gbogbo aráàlú ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé àwọn kan fẹ́ẹ́ fìbọn gbàjọba lọ́wọ́ Tinubu ni tí wọ́n sì fẹ́ẹ́ dojú ìjọba rẹ̀ bolẹ̀. àmọ́ àwọn ológun nìkan kọ́ làwọn tí wọ́n dárúkọ sí ìdìtẹ̀ náà nígbà náà. ṣùgbọ́n ẹnìkan tí orúkọ ẹ̀ lálẹ̀ tọ́rọ̀ tiẹ̀ sì jẹ́ ìyanu fún gbogbo èèyàn tó gbọ́ ní gómìnà Bayelsa nígbà kan tó tún jẹ́ mínísítà abẹ́lé fún ọ̀rọ̀ epo bẹntiróòlù lábẹ́ ìjọba Muhammadu Buhari ìyẹn Timipre Silva. wọ́n lóun náà lọ́wọ́ sí i. ṣùgbọ́n lánàá òde yìí òde ńlá ò rí bí ságbà fóòrùn. àwọn ẹni tí wọ́n fẹ̀sùn kàn yìí fojúkojú pẹ̀lú adájọ́ Abdulmalik nílé ẹjọ́ gíga làbújá. àwọn 6 ni wọ́n kó wá. àwọn náà sì ni ọ̀gágun Ibrahim Gana, ológun ojú omi Erasmus Ochegobia Victor, rìpẹ́tọ̀ ọlọ́pàá Ahmed Ibrahim pẹ̀lú Sekeri Umoru, Bukar Kashim Goni àti Abdulkadir Sanni. àwọn 6 yìí ló wà níwájú adájọ́. ẹgbẹ́ kan ni wọ́n sì fi orúkọ Timipre Silva sí wọ́n sì sọ pé àwọn ò rí i. kẹ̀kẹ́ àwọn aláìsàn ni wọ́n fi gbé Gànà wá ó jọ pé ara ẹ̀ ò le rárá ni. àwọn yìí ni àwọn olùpẹ̀jọ́ mínísítà fún ètò ìdájọ́ nílẹ̀ wa Lateef Fagbemi àti Rotimi Oyedepo tí í ṣe olùpẹ̀jọ́ àgbà fún ìjọba àpapọ̀ Nàìjíríà kó ìwé ìpẹ̀jọ́ wọn síwájú adájọ́ tí wọ́n sì ka ẹ̀sùn wọn sí wọn létí lójú gbogbo èèyàn níbẹ̀ bó tiẹ̀ jẹ́ pé wọ́n láwọn kò jẹ̀bi. ẹ̀sùn àkọ́kọ́ tí wọ́n kà sí wọn lẹ́sẹ̀ náà ni pé ìwọ Major General Muhammad Ibrahim Gana retired, ìwọ Nigerian Navy Captain Erasmus Ochegobia Victor retired, ìwọ Inspector Ahmed Ibrahim, ìwọ Sekeri Umoru, ìwọ Bukar Kashim Goni, ìwọ Abdulkadir Sanni, ìwọ Timipre Silva tá àti ìrí ẹ gbogbo yín pawọ́pọ̀ nínú ọdún tó kọjá yìí ní ìlú Àbújá tó wà lábẹ́ ilé ẹjọ́ yìí láti gbógun ti orílẹ̀-èdè yìí nípa fífi tipátipá gbàjọba lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí ẹ sì ti ìdí èyí ṣẹ̀ sí òfin àwọn ọ̀daràn orílẹ̀-èdè yìí orí 27 ẹsẹ̀ 2 èyí tó sì ní ìjìyà gidi nínú fún yín. ẹ̀sùn àkọ́kọ́ nìyẹn lára ẹ̀ ni àwọn ẹ̀sùn tó kù náà sì ti jáde. ẹ̀sùn kejì náà dàbí tàkọ́kọ́ ni torí ohun tí ẹ̀sùn náà wí ni pé àwọn èèyàn náà mọ̀ wọ́n sì gbọ́ nípa pé àwọn kan fẹ́ fogun ja ìjọba Nàìjíríà wọ́n sì fẹ́ fipá gbàjọba lọ́wọ́ orílẹ̀-èdè náà ṣùgbọ́n wọn kò sọ fún ààrẹ tàbí ọ́físà míì nínú iṣẹ́ wọn tàbí kí wọ́n wá ọ̀nà bí ọ̀rọ̀ tí wọ́n gbọ́ náà yóò ṣe dé tí àwọn tí wọ́n ń ṣèjọba kí wọ́n lè tètè pa náà tẹ̀ náà kó tó rú rárá. wọ́n ní wọ́n gbọ́ wọn ò sì sọ fẹ́nìkan ẹ̀rí sì wà pé wọ́n gbọ́ dáadáa ṣùgbọ́n àwọn pàápàá kò gbé ìgbésẹ̀ kan láti rí i pé kinní náà kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀. kàkà bẹ́ẹ̀ àwọn náà ń bá wọn dá sí i ni. wọ́n tún fẹ̀sùn míì kàn wọ́n pé àwọn èèyàn náà fẹ́ gbé ogun afẹ̀míṣòfò wọ̀lú. wọ́n fẹ́ máa pa àwọn èèyàn láì nídìí láti ibi ètò àtinúdá òṣèlú kan tí wọ́n ní àwọn fẹ́ ṣe kó lè tó nǹkan ṣe lọ́wọ́ ara wọn. Ahmed Ibrahim àti Sekeri Umoru
ni wọ́n fẹ̀sùn èyí kàn jù. Wọ́n ní àwọn tí ń bá àwọn afẹ̀míṣòfò ṣèpàdé pẹ̀lú èròǹgbà láti gbé ogun àwọn afẹ̀míṣòfò ọ̀hún wọ̀lú nígbà tẹ́nìkan ò ní fura sí wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìpàdé ni wọ́n ní àwọn méjèèjì ti ṣe o pẹ̀lú àwọn afẹ̀míṣòfò. Ní ti Bukka Kashim, ọwọ́ ẹ̀ ni wọ́n ti bá owó tó tó 50 mílíọ̀nù lórí àwọn iṣẹ́ ìfẹ̀míṣòfò yìí. Wọ́n ní wọ́n ń kó sọ́wọ́ ẹ̀ fún ìgbáradì ohun tí wọ́n fẹ́ ṣe ni, tí Abdulkadir Sanni sì gba mílíọ̀nù 2 nínú owó ọ̀hún láti fi ṣe àwọn ètò kan. Bí aago 2 kù ìṣẹ́jú 15 lẹ́jọ́ náà bẹ̀rẹ̀, nígbà tí agbèfọ́ba Fágbèmí ní àwọn ti ṣetán kí àwọn ka ẹ̀sùn 13 tí àwọn ti ṣàjọ wọ̀nyí sí àwọn èèyàn náà lẹ́sẹ̀ níkọ̀ọ̀kan kí adájọ́ lè mọ èyí tí yóò ṣe. Bí a bá sì ti yọwọ́ ẹnìkan nínú wọn tó ní agbẹjọ́rò tòun ò sí níbẹ̀ o pé ara ẹ̀ ò yá o, àti ẹni tó ní òun ò gbóyìnbó yàtọ̀ sí èdè Haúsá àti Lárúbáwá nìkan, kó tó di pé wọ́n wá ògbúfọ̀ fóun, kò sí ìdádúró kankan mọ́ tí àwọn èèyàn ìjọba náà fi ro ẹjọ́ wọn parí. Bí wọ́n sì ti sọ̀rọ̀ kalẹ̀ tí adájọ́ dojúkọ àwọn ọ̀daràn náà pé ṣé gbogbo ọ̀rọ̀ náà ló yé wọn tí àwọn náà ní ó yé àwọn, ní adájọ́ bá béèrè pé ṣé wọ́n jẹ̀bi tàbí wọn ò jẹ̀bi. Bó sì tilẹ̀ jẹ́ pé àwọn kan nínú wọn ti jẹ́wọ́ tẹ́lẹ̀ pé àwọn mọ àkáǹtì tí wọ́n ti bá owó yìí àti pé tàwọn ni, àmọ́ kì í ṣe ìfẹ̀míṣòfò làwọn fẹ́ fi ṣe, tí wọn kò sì rí àlàyé gidi kan ṣe lórí bí owó náà ti ṣe jẹ́ àti ibi tí wọ́n fẹ́ náà sí gan. Síbẹ̀ gbogbo wọn fohùn ṣọ̀kan pé àwọn ò jẹ̀bi ni. Ohun tí èyí sì túmọ̀ sí ni pé wọ́n ti múra láti dojúkọ ẹjọ́ náà láti ìbẹ̀rẹ̀ dópin. Kò sì jọ pé wọ́n kọ ibi tí kinní ọ̀hún yóò já sí fún wọn. Wọ́n sàmọ̀ pé ibi yòówù tí adájọ́ bá dá ẹjọ́ náà sí, ibẹ̀ ni yóò tẹ́ wọn lọ́rùn. Ṣé ìyàtọ̀ díẹ̀ wà nínú ẹjọ́ àwọn adìtẹ̀gbàjọba lábẹ́ ìjọba ológun àti lábẹ́ ìjọba olóṣèlú? Ìyẹn ló ṣe jẹ́ ilé ẹjọ́ ni wọ́n gbé ọ̀rọ̀ náà wá, torí tó bá jẹ́ tìjọba àwọn sọ́jà ni o, bárákè ni wọn yóò ti ṣe é, ìbọn ni wọn yóò sì fi yanjú ẹ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ wọn. Àmọ́ democracy kò fààyè eléyìí sílẹ̀. Ohun táwọn ọ̀daràn náà sì ṣe ráàyè láti sọ pé àwọn ò jẹ̀bi nìyẹn. Bí wọ́n ti sọ pé àwọn ò jẹ̀bi yìí, nígbà náà ni mínísítà Fágbèmí bẹ adájọ́ pé kó jẹ́ kí wọ́n máa kó wọn lọ sí ọgbà ẹ̀wọ̀n àwọn DSS, kí wọ́n má ṣe dá wọn padà sí bárákè tàwọn ológun tí wọ́n ti wà tẹ́lẹ̀ mọ́. Inú àwọn agbẹjọ́rò tó wà níbẹ̀ ló dùn pátá, nítorí wọ́n ní gbogbo ìgbà tí àwọn èèyàn náà fi wà lọ́dọ̀ àwọn sọ́jà yìí, kò sí ẹnìkan tí wọ́n gbà láàyè láti rí wọn, kò sí ẹbí kan tó lè débẹ̀, bẹ́ẹ̀ ni wọn kò gbọ́dọ̀ fojú kan lọ́ọ̀yà kó wá béèrè wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn sì sọ pé àwọn ò tiẹ̀ fojú kan àwọn oníbàárà wọn láti ọjọ́ tí wọ́n ti mú wọn, àfìgbà tí wọ́n tó kó wọn wá sílé ẹjọ́ yìí. Ṣùgbọ́n ní báyìí o, àwọn yóò lè rí wọn dáadáa lọ́dọ̀ àwọn DSS ní gbogbo ìgbà tí àwọn bá fẹ́. Bẹ́ẹ̀ ni adájọ́ Abdulmalik fàṣẹ sí, tó ní ọgbà DSS náà ní kí wọ́n máa kó gbogbo àwọn èèyàn náà lọ. Yàtọ̀ sí èyí, ó ní àwọn yóò tètè gbọ́ ẹjọ́ náà kó má di pé ó ń pẹ́ nílẹ̀ títí. Ó sì ti fi ìgbẹ́jọ́ sí ọjọ́ 27 oṣù yìí, ìyẹn lọ́jọ́ Ajé Monday tó ń bọ̀ yìí, April 27, kí wọ́n bẹ̀rẹ̀ sí ìgbẹ́jọ́ ọ̀hún ní pẹrẹu láì ní sí ìdádúró kankan mọ́. Ọláyíwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ àwọn tó fẹ́ dìtẹ̀gbàjọba lọ́wọ́ Tinubu fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.